A dúpẹ́ fún Ọlọ́run ọba tó ní wá, tó lẹ̀mí wa, tó ní ogun tá ni. A ti wà pẹ̀lú ọ̀kan nínú àwọn ikọ̀ àti ìríjú Elédùmarè, ẹni ọ̀wọ̀ Apostle Adeniyi S. David. Bàbá lẹ́sẹ̀kẹsẹ̀, àwọn náà ni olùdásílẹ̀ ìjọ Eschatos Apostolic Faith Service International Ministry tó wà ní ìpínlẹ̀ Èkó bí. Àbáká tó wọnú ètò, ẹ bá kí wòye tó ń wà. Mo kí gbogbo ènìyàn tí ó ń wò wá pátápátá, ẹ ò ní rí ìnira, ayé kò sì ní mú yín, ibì kan kò ní lè bá yín o, ìjì ayé kò ní gbé yín, yóò sì dára fún gbogbo etí tó ń gbọ́ mi lórúkọ Jésù Kristi. Àmín, àmín. Bàbá, n tá fi bẹ̀rẹ̀ ètò yìí, òun náà ni ọ̀rọ̀ àwọn ògbóǹtarìgì ọmọ Yorùbá méjì tí wọ́n ń jà fún ìdáǹdè àti ìtúsílẹ̀ ìran Yorùbá. Àwọn náà ni olóyè Sunday Adéyẹmọ, ṣùgbọ́n ayé ń pè ní Ìgbòho Òòṣà, àwọn mìíràn ní Baba Dami, àti Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá Ìbà Gani Abiodun Adams Ìgè lógún ọ̀fẹ́ o. A rí i pé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, gbọ́nmisíomi tó ń wáyé láàrin àwọn tó ń jẹ́ ọmọlẹ́yìn àwọn àgbà méjèèjì yìí, wọ́n kọlu àwọn lórí ẹ̀rọ ayélujára wọn, wọ́n sì ń tàbùkù ara wọn. Gẹ́gẹ́ bí wòlíì Ọlọ́run, gẹ́gẹ́ bí àrínà àti ẹni tó ń bá Ọlọ́run rìn ní gbogbo ìgbà, kí l'Ọlọ́run fi hàn yín nípa àwọn aṣáájú méjì yìí? Ìran wo ni Ọlọ́run rán yín sí wọn? Olúwa Ọlọ́run ní fi wá sílẹ̀. Màá gbé ọ̀rọ̀ mi kalẹ̀, a lè pè ní ìran, pọ̀ máa pè ní àmọ̀ràn. Àmọ̀ràn, ok. Àwọn Yorùbá lẹ́yìn náà, sọ̀rọ̀ sọ pé ìran Yorùbá náà ó jẹ́ yín náà lógún. Wọ́n ní bí ọdún bíi, màá kọ́ sọ̀rọ̀ nípa, mo ti máa ń sọ mẹ́sẹ̀jì díẹ̀díẹ̀ nípa bàbá Sunday Igboho. Olúwa ló gbé ìránṣẹ́ yẹn dìde fúnran Yorùbá ní according to nǹkan tí Olúwa fi hàn èmi nípa wọn. Olúwa ló gbé dìde torí Olúwa sọ fún mi nígbà yẹn wípé òun ó gbé ẹnìkan dìde fúnran Yorùbá tí á bẹ̀rẹ̀ sí ní jìjàǹgbara fún òmìnira Yorùbá. Ó dẹ̀ dá orúkọ rẹ̀. So ìyẹn ní ìyàtọ̀ díẹ̀ tí màá fi sọ nípa bàbá kejì yẹn bàbá Ìbà Gani Adams. Olúwa ló gbé nǹkan tó Olúwa fi hàn mí nìyẹn. So bí kọ́yànyàn fún iṣẹ́, wọ́n pé èèyàn fún iṣẹ́, ó lè ti rin àwọn ìrìn àjò kan, bọ́ èdè yìí tó gbé dání láti ìgbà tó ti gbé dání ni o, láti ìgbà Yorùbá nation ni o, títí tó fi dé àkókò yìí, Olúwa ló yan ìránṣẹ́ yẹn fún iṣẹ́ yẹn. So nǹkan yẹn gan ò yé ẹni yẹn, ẹ̀mí yẹn kan wọlé náà ni. So Ọlọ́run kan gba ọ̀nà kan láti lò ní. So kò ní pé téèyàn bá wò báwo lọ́lọ́run ti máa lọ fi, ó máa sọ fún ìránṣẹ́ Ọlọ́run ìlànà, a lè pé ìlànà, wọ́n gbé ìlànà kan dání táfẹ́ sọ pé get bí kọ̀ọ̀kan tí wọ́n. So Olúwa mọ ohun gbogbo pátápátá. So ìránṣẹ́ Olúwa ló gbé ìdìde fún ìran yìí, kò nílò kí ẹnikẹ́ni bá a jà. Tá a bá wo nǹkan tó ń ṣe yìí, tá a bá ní ó ń jà fápò ara rẹ̀ ni, ẹ jẹ́ á fìyẹn sílẹ̀. Àmọ́ ó ṣe nǹkan tí ò bá jẹ́ ìdìde ìránṣẹ́ yìí, ó ṣeéṣe kó jẹ́ pé nǹkan táwọn wí kọ́ la máa wí. Ẹni tó ń gbàdúrà kan máa gbàdúrà ni, àwọn nǹkan míì wà tó jẹ́ pé ó nílò ọwọ́ líle. Ọlọ́run gbé ìdìde láti fi káńtà àwọn kankan. So Olúwa dẹ̀ lò nígbà gbogbo àwọn nǹkan tó ṣẹlẹ̀ yẹn, kò fi gbà kan tí Olúwa ò fi bá mi sọ̀rọ̀. Kódà Olúwa fi hàn mí nígbà tó fẹ́ lọ ká wọn mọ́lé, mo rí i, ṣùgbọ́n kò sí jáde nígbà yẹn. Olúwa ni máa jáde torí ó dàbí kẹ́ ẹ ti sọ àṣírí àwọn tó fẹ́ lọ ni. Okun ọ̀la mo rí i pé nǹkan báyìí máa ṣẹlẹ̀. Mo dẹ̀ rí àwọn pé àwọn tó súnmọ́ wọn ṣiṣẹ́ búburú nípa rẹ̀, wọ́n fún àwọn ọ̀tá ní link. So ibẹ̀ yẹn kọ́ là ń lọ. Olúwa Ọlọ́run yóò dì wọ́n mú ní ìkóríta yìí. Tẹ́ ẹ bá dẹ̀ wo ìránṣẹ́ yẹn, mi ò rí pé ó ń sọ̀rọ̀ láti máa bá bàbá kejì yẹn wí, ìyẹn Gani Adams. Bàbá Gani Adams ni màá sọ fún kán lọ kíyèsára, nǹkan tí mo ìmọ̀ràn máa pè bọ́ ti ìran ni. Tán bá lè gbọ́ nǹkan tí wọn ò bá ṣe, ó dà pé oyè Yorùbá kan wà tó wà lọ́wọ́ wọn, wọn ò bá dẹ̀ tí wọ́n pè ní oyè àgbà, wọn ò bá ṣe yẹn, kán fún wò pé mo ti wà ní ipò kan tí ń gba gbogbo ẹ̀gbìn mọ́ra, bọ́ wọn ò fẹ́ gba nǹkan kan mọ́ra, wọ́n fẹ́ máa tá dànù. So mo jókòó, mo wo ìránṣẹ́ yẹn pé mo wo àwọn nǹkan kan, èmi náà lẹ́jọ́ mẹ́ta mo rí àwọn tó ń jáde, mo wá rí pọ́n jọ jókòó àti bàbá yẹn gan náà ni. Ìyẹn ni pé àwọn náà mọ̀ sí gbogbo nǹkan yẹn. Nǹkan tí wọn ò bá ṣe kọ́ ni wọ́n ń ṣe yẹn. Inú gbogbo dialogue ọ̀rọ̀ wọn tí máa ń jáde láyé, wọ́n máa fi ń takò Sunday Igboho. Kò sí ọ̀rọ̀ kan wọ́n sọ tí wọ́n fi ń takò ìránṣẹ́ yẹn. Kò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀.
àmọ̀ràn mi tí màá fún wọn ni pé kán stop gbogbo nǹkan yẹn. Tí wọ́n bá tiẹ̀ fà wọ́n mọ́lẹ̀ tí wọ́n bá ń ṣe nǹkan bóyá wọ́n bá náwọn ò rán anybody o, káwọn gan ó sọ jáde pé mi ò rán ẹnikẹ́ni. Ṣùgbọ́n tí wọn ò bá sinmi, tí wọn ò bá caution ara wọn, tí wọn ò bá pe ara wọn sákèsí kan pé wẹ́ ẹ jẹ́ ká ṣe nǹkan báyìí, ní ìní purọ́ fún yín, ìjọba wọn máa kìí ṣe pé mò ń ṣépè fún wọn pé bá mo fi disrespect, ìjọba wọn máa lọlẹ̀, ìjọba Sunday máa gòkè. Ohun tó wà ńlẹ̀ nìyẹn. Kí wọ́n sá eré ẹgbẹgbẹ̀rún lọ́wọ́ báyìí, ohun tó wà nínú rẹ́ẹ̀mù ẹ̀mí, Sunday ti take over. Nǹkan tí wọ́n lè ṣe ni pé kán jọ lo ìfẹ́, àmọ́ pé wọ́n máa sọ̀rọ̀, èmi ni mo wà ń bẹ̀, ọ̀gá kan tẹ́ ẹ bá wo èjì wọn náà kò jìnnà síra wọn, bóyá bí 1 years náà ló wà láàrin wọn. So tí Sunday náà bá ìdẹ̀rù pé Sunday Igboho á ṣe nǹkan tí òfin ní respect máa yẹn, tó bá wá jẹ́ pé ó ní nǹkan kan táwọn mọ̀ táwọn ò mọ̀, bọ̀ èyí tí gbogbo èèyàn ń rí yẹn láyé máa sọ ní lórí, kí wọ́n kíyèsára. Mo tún rí wọn dà pé ẹnìkan lọ́bẹ̀ bóyá bíi kí náà ń pè é, bóyá Àgbàlá Gabriel lọ́bẹ̀, ọ̀rọ̀ tí màá yẹn sọ, ó nẹ́nìkan wọn náà lọ fly drone. Ìjọba gbogbo ìjọba ayé ti ń jà, kò sí ti lo nǹkan tí wọn kì í lo kámẹ́rà níbi ayédè. Báwo lẹ sí mọ̀ pé Israeli àti country kan jà? Báwo lẹ sí mọ̀ pé Amẹ́ríkà àti ṣe bẹ́ẹ̀ ń wò wọn náà ni? Àwọn náà bí wọ́n ti ń ju nǹkan yẹn, wọ́n ṣe kí ni o, wọ́n ń sọ rẹ̀ fún ayé. So ẹ ti mọ̀ pé ẹ̀tanú wà nù bàbá yẹn. So kàn kíyè sára nípa ọ̀rọ̀ Sunday Igboho, torí Olúwa ló gbé dìde. Wọ́n lè sọ pé àwọn náà ti ja ìjà rí, fúbọ́ọ̀lù máa rìtáyà, ẹ̀yin tí bá ń play lọ́wọ́ láyé ń wò. So orí ọ̀fẹ́ tó wà lórí Sunday yẹn kan tí wọ́n fẹ́, Olúwa ló yàn, kó má dàbí pé bóyá ẹnìkan ń gbèsè yẹn, Olúwa ló yàn, kí ló kan wòlíì pẹ̀lú Olúwa ló yàn, ohun tó kàn wá nìyẹn. Olúwa yàn ẹni tẹ́ ẹ bá dẹ̀ rí nígbà ṣòro, òun lolùgbàlà yín. Bẹ́ẹ̀ni, ẹ wo ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní ibì kan lẹ́jọ́ mẹ́ta yìí, bí ẹ tó bá jẹ́ bí akíkanjú, kí wọ́n má pèèyàn. Mo gbọ́ wọ́n sọ pé wọn ò fáwọn láṣẹ, wọ́n lè fáyàn láṣẹ kí èèyàn lọ bí ìṣẹ̀lẹ̀, kí wọ́n gbé mo kàn wá ṣe àbẹ̀wò yín ni o, kí n dẹ̀ wo àlàáfíà yín ní position tán wà, tán bá fẹ́ claim position yẹn, kán fẹjọ́ lẹ̀. Ohun tí Ọlọ́run bá fi sí ìkáwọ́ tí wọn náà, káwọn náà ṣe kí ni o, kán ṣe. Ọlọ́run àánú yóò sì ràn wá lọ́wọ́. Kí wọ́n kíyèsára, kán dẹ̀ pé gbogbo àwọn ọmọ wọn kán fi ìrìn àjò yẹn, ń kálukú ó fèsì tiẹ̀. Ohun mo fẹ́ sọ bẹ́ẹ̀ ni pé Ọlọ́run ló gbé máa yẹn dìde lọ́wọ́ báyìí, kí Olúwa Ọlọ́run kó sì dúró tì. A rí inú àwọn ọmọ wọn tí ń lọ sí èpè fún ìran kan, ohun tí wọ́n gbé dání òye rẹ̀ òye wọn. So kọ́lọ́run kó wọnú wọn, àwọn ni kán yí ọkàn wọn padà, kán fi nǹkan tó yẹ kán fi sílẹ̀, kán ṣe nǹkan tó yẹ kán ṣe. Àmọ́ Sunday Olúwa ló gbé ìdìde lọ́wọ́ báyìí, nǹkan tá a rí nìyẹn lọ́wọ́ báyìí. Àwọn ọmọ ẹ̀yìn Sunday táwọn náà wá ń bú Ìbà Gani Adams kọ́. Tẹ́ ẹ bá lọ wò dáadáa, èébú wo ló wà ńbẹ̀? Tí bàbá Gani Adams bá sọ pé lónìí ẹ̀yin ọmọ yìí lágbájá tàmẹ̀dò, àwọn ènìyàn á stop. Ìdẹ̀rù pé Sunday lè pa wọ́n láṣẹ pé kán máa bú wọn. Nǹkan gbogbo pé wọ́n ti obìnrin tó wọ bùbá tán ní. Wọ́n ń ṣe nǹkan tó lè dùn wọ́n ni, tí wọ́n sọ nǹkan tó jù bẹ́ẹ̀ lọ sí Tinubu. Wọ́n ń kó glove sọ́wọ́ Tinubu. Kò yẹ kó gẹ́gẹ́ bí olórí tó wà nípò tí wọ́n náà wà yẹn, kò yẹ kí ìyẹn ó dùn wọ́n. So ohun táwọn sọ ni pé kán wò wípé a lo ọmọ yìí ní ipa kan. Mo gbọ́ kinní kan dà pé bóyá nǹkan tó wá fàjà lọ́wọ́ wọn jẹ́ pé bóyá wọ́n sọ nǹkan kan, wọ́n náà dà kan ti gbé lọ ara wọn lọ ilé ẹjọ́ àti Sunday Igboho. Irú nǹkan ìjowú ló wà ńbẹ̀. Ọ̀rọ̀ yẹn pọ̀, kó má dàbí pé wọ́n ń tàbùkù bá wọn. Bọ̀ kán ṣe àtúnṣe. Òwe tó wà ńlẹ̀ lélẹ̀ tí màá pa fún wọn. Wọ́n mọ̀ nípa Bible kọ́ka Jòhánù àti Jésù. Jòhánù sọ wípé ìjọba òun máa lọlẹ̀, ìjọba Jésù máa lọ sókè. Bá a sì kọ́ nìyẹn, tó bá lè gba òwe yẹn. Bọ́ tó wọn bá gbà, wọ́n á padà gbà tipátipá ni. Tó wọn bá tètè dá ọgbọ́n kan sìn bí àgbà, jẹ́ kí n lọ ọgbọ́n báyìí, ẹ fi yókù lẹ̀, ẹ jẹ́ kí ìfẹ́ ó ṣe kí ni o, kó rèé. Bí ìjọba Jésù ti lékè, tí ìjọba Jòhánù lọ sílẹ̀, Jòhánù ló ṣe ìrìbọmi fún Jésù. Jòhánù dégbà tí àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ náà bẹ̀rẹ̀ sí ní sọ pé ẹ wo ọ̀gá, ẹ wo nǹkan kan, wọ́n á lọ bá Jésù, wọ́n á lọ bá Jòhánù. Jòhánù ní pé ìjọba rẹ̀ ò gbọdọ̀ má ṣaláì lékè òun, kí ìjọba tó máa lọ sílẹ̀, ìjọba tẹ̀ máa lọ sókè. Ẹ wo ìrìn àjò yẹn, èèyàn mélòó lè gbà, ọ̀gá mélòó ló lè gbà
èèyàn mélòó ẹni tó á sọ pé ọ̀dọ̀ mi ló ti wá ṣèrè gbọ́ mi náà bẹ́ẹ̀ni mo mọ̀ ọ́ náà ó gbọ́dọ̀ mi kọjá náà bẹ́ẹ̀ni èmi máa wá tẹríba fún oníbàṣẹ kọ́ nìyẹn nígbà tó yá ẹ gbọ́ èdè tí Jésù pè fún Jòhánù gbà tí Jòhánù padà ó fẹ́ tako ìjẹ́rìí àkọ́kọ́ Jésù wípé ìjọba rẹ̀ yóò kéré ní ìjọba ọ̀run torí ohun tó ṣe yẹn torí òun ló jẹ́rìí òun bọ́ torí pé ó tún wá dìde sí ìjẹ́rìí yẹn oníjọba rẹ̀ yóò kéré kí wọ́n wo nǹkan tí mo fi bá wọn sọ̀rọ̀ yìí Ọlọ́run yóò dì wọ́n mú á sì gbé ẹnì kankan wá ró Sunday Igboho Olúwa yóò dì í mú torí Olúwa ní èèlò gidi ó sì ẹ̀bẹ̀rẹ̀ ni mo sọ fún yín mo ti sọ Olúwa nílò pé ìdìde rẹ̀ yìí Olúwa nílò àwọn náà nípa tiwọn náà Olúwa á lò àwọn náà á sì gbé wọn ró àbọ̀ Ọlọ́run adájú ọkọ̀ kìsàrà. ìmọ̀ràn tẹ́lẹ̀ láti ọwọ́ wòlíì sí Ìbà Gani Adams bẹ́ẹ̀ ni wọ́n gba olóyè Sunday Igboho náà ní ìmọ̀ràn wọn ní ìjọba tiwọn náà ni Ọlọ́run fẹ́ lò ní sáà yìí pé ká fìfẹ́ hàn síra wa. Bàbá fáwọn tó bá fẹ́ pè yín ẹ̀bì àdúrà wọ́n fẹ́ gba ìmọ̀ràn nígbà náà lè pè yín sí ká tó máa lọ́lé wa. 090 18 43 17 16. ẹ bá pè lẹ́ẹ̀kan sí i. 090 18 43 17 16. wọn náà lè ti gbọ́ yẹn fún ìpè ìmọ̀ràn ìtọ́nisọ́nà pé wòlíì Adéníyì bàbá lẹ́sẹ̀kẹsẹ̀ ti ìjọ Eschatos Apostolic Faith Salvation International Ministry tó wà ní ìpínlẹ̀ Èkó ẹ pè wọ́n torí pé Ọlọ́run bẹ ń bí. Ire o.